ilé aṣojú-ṣòfin gba àbádòfin fún ètò ìdìbò gbogbogbò àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọlé. Nnamdi Kanu tí í ṣe olórí àwọn ajàjàǹgbara fún ìyapa ẹ̀yà Ìgbò IPOB wípé òun kò jẹ̀bi ẹ̀sùn tuntun tí a fi kàn án. Ààrẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles láti tẹ̀síwájú pẹ̀lú ayò olúborí wọn títí di òpin ìdíje. Ẹ káalẹ́ o. Wọ̀nyí ni àkójọpọ̀ àwọn ìròyìn tí ó ń wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ NTA Ijebu ode. Ṣẹ́gun Adékọ̀yà lóníròyìn, ẹ wá nǹkan fìdílé kẹ́ máa bá wa ká lọ. Iléeṣẹ́ aṣojú-ṣòfin orílẹ̀-èdè yìí ṣe àgbéyẹ̀wò àbádòfin fún ètò ìdìbò ti ọdún 2010 eléyìí tí ó fi òté lé wípé ìdìbò abẹ́nú fún àwọn olùdíje jẹ́ ojúṣe ẹgbẹ́ òṣèlú kankan. Lydia Oshi ló jábọ̀ ìròyìn. Iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè yìí ti tú àṣírí ayédèrú dépò epo pẹtiró ní àárín gbùngbùn Èkó pẹ̀lú àwọn afurasí 5 tí ọwọ́ ọ̀pálábá wọn ségi. Jésù tán Mósè lọ sí ilé-iṣẹ́ ológun ní Ìkẹjà níbi tí a ti fi àwọn ohun tí a gbà ṣọwọ́ sí àjọ NSCDC. Bí ètò òṣèlú ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ìjọba àwarawa, àwọn obìnrin ti ń bẹ̀rẹ̀ sí tayọ ìdíwọ̀n lágbo òṣèlú láti kópa tó jọjú èyí tí ó lè ṣe àwọn àti àwùjọ láǹfààní. Nínú ìròyìn kan tí Elizabeth Ọmọrùyí kọ, ó fòye wo àwọn obìnrin nínú òṣèlú àti ipa wọn nínú ètò ìjọba láti ọdún 1999 gẹ́gẹ́ bí èyí tí ó wúni lórí. Ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí olórí ẹgbẹ́ ẹni tí ń jà fitafita fún ìyapa ẹ̀yà Ìgbò kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà IPOB ni a tún ti ka àwọn ẹ̀sùn tuntun sí lẹ́sẹ̀. Lẹ́yìn tí ó ti tẹ́tí sí àwọn ẹ̀sùn náà èyí tí ìjọba àpapọ̀ kà sí lẹ́sẹ̀ ní ilé ẹjọ́, Nnamdi Kanu fèsì wípé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn náà. Délé Àtúnbí ló jábọ̀ ìròyìn. Ǹjẹ́ ká tó máa tẹ̀síwájú nínú ìròyìn, ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ láti gbọ́ ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé kókó lẹ́gùn yán ṣùkú lọ́kọ̀ àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ọkọ̀ gbòógì níléèwé gíga Àtìbà yunifásitì ń ṣe. tá a bá ní kẹ́dàálẹ̀ kẹ́tùsà bí òṣùmà rẹ̀ ṣe yọ tẹ́tẹ́ láwọ̀ sọ́mọ̀ ní Àtìbà yunifásitì tó kalẹ̀ sílùú Ọ̀yọ́ ṣe yọ láàrin àwọn akẹlẹgbẹ́ rẹ̀. ìwé ẹ̀rí wọn múnádóko ètò ẹ̀kọ́ wọn sì mọ́yẹ́ lórí. pẹ̀lú àwọn ètò ẹ̀kọ́ bíi nursing science, medical laboratory science, public health, accounting, economics, agricultural extension and rural development àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìwọ tó o bá ti gba 140 máàkì 140 níbi ìdánwò UTME tàbí jù bẹ́ẹ̀ lọ tó sì tún wá ní kírẹ́dìtì 5 tó yẹrantí nínú ìdánwò WAEC tàbí NECO, tara ṣàṣà kó wá darapọ̀ pẹ̀lú iléèwé Àtìbà yunifásitì. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ó lè pèsè àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 08103494152 tàbí 08038579822. tàbí kó o kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.atibauniversity.edu.ng. Àtìbà yunifásitì ọ̀kan pàtàkì lára yunifásitì tí ìjọba Nàìjíríà lù ló ń tẹ̀. Ẹ káàbọ̀ padà. Láti agbo eré ìdárayá ni a ti gbọ́ bí ẹgbẹ́ Super Eagles ṣe yọrí sí ìpele àgbálọlé ti ìdíje eré bọ́ọ̀lù AFCON 2021 ní orílẹ̀-èdè Cameroon. Àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù fi ìdùnnú hàn sí bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles kò ṣe tí ìpàdánù àmì ayò kankan. Wọ́n rọ̀ wọ́n láti tún gbo ewúro sí Guinea-Bissau lójú ní ìfigagbága ìkẹyìn ní Group D. Joel Pópóọlá jábọ̀ wípé ohùn àwọn olólùfẹ́ ṣọ̀kan láti rọ Super Eagles láti tẹ̀síwájú láti máa ta ayò olú. Ní tèmi àṣẹ ìbẹ̀rẹ̀ ni torí pé nísìn ìkẹta ta fẹ́ gbá rẹ̀ nínú mẹ́ta tó yẹ ká gbá ní group tá a wà. Èmi dẹ̀ gbàgbọ́ wípé ó yẹ ká yege nínú ìkẹta ẹ̀ náà so ká lè fi jẹ́ kán mọ̀ wípé lóòótọ́ Super Eagles àwa láti wá gba ife yẹn ni kì í ṣe pé àwa ṣeré ní Cameroon. Kò sí nǹkan kan lẹ́yìn àkọjú pé ká win and me expect kí a concede goal so that a jẹ́ pé 1 goal tó ti score 1 penalty yẹn ni so that nígbà tí wọ́n bá rí pé in the group round kò sẹ́ni kankan tí ó lè score wa ní goal tó fakọyọ bẹ́ẹ̀ yẹn ó máa jẹ́ lesson fún àwọn tàbá fẹ́ gbàgbá ní ìjàsẹ̀ kan. fún ìdíje tí a máa gbá lè ní ìràwọ̀ta àti Nigeria Super Eagles àti Equatorial Guinea
èròǹgbà mi ni wípé kí àwọn ọmọ Super Eagles kàn máa fi ojú lásán wo any country tó bá ti wá gẹ́gẹ́ bá a ṣe gbá ìpele kìíní ìpele kejì sáborí. Èròǹgbà mi náà ni wípé Equatorial Guinea náà ká ṣe wọ́n báṣubàṣu because àwọn náà wọ́n ń ṣe push over ẹ̀rí nǹkan tí wọ́n bá Egypt gbà Egypt náà lọ ní 1-0 do 1-0 náà ní Egypt náà wọ́n ṣùgbọ́n wọ́n fọmọ ọkọ sí so èròǹgbà mi ni wípé ká jáde all out ká má fojú lásán wò wọ́n. a ò rí jù báyìí lọ nínú ìròyìn wa àṣálẹ́ òní ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká gbọ́ kókó inú ìròyìn lẹ́ẹ̀kan sí i. ilé aṣojúṣòfin gba àbádòfin fún ètò ìdìbò gbogbogbò àti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ wọlé. Nnamdi Kanu tí í ṣe olórí àwọn ajàjàgbara fún ìyapa ẹ̀yà Ìgbò IPOB wípé òun kò jẹ̀bi àwọn ẹ̀sùn tuntun tí a fi kàn án. A rọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles láti tẹ̀síwájú pẹ̀lú ayò olúborí wọn títí di òpin ìdíje. Ṣẹ́gun Adékọ̀yà lóníròyìn yìí ó dàárọ̀ o.